Mrs. Ajayi Abiola Comfort lé lọ́dún hallelujah. Ọlọ́run bá ń gbowó fún afẹ́fẹ́ tí mò ń mí, èló ni mo rò pé Dangote lè san, kò sólówó kan o tó lè sanwó ẹ̀mí o, mo dúpẹ́ o Jésù fún afẹ́fẹ́ tí mo ń. ẹ ò bọ́dún bá ti dé pèrègùn amáwọ̀ tuntun bọ̀ wálé ayé, ìwòye ìsìn là ń jó tà ń yọ̀ tá à ń celebrate ọlọ́jọ́ ìbí tọdún yìí tún ti wọlé dé wẹ́rẹ́ o. akí Mrs. Ajayi Abiola Comfort lónìí ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tá a wà yìí pé wọ́n kú ewu orí kádùn many happy returns of the day. pápá lọ́jọ́ ìbí fún wa ó máma pa fún wa, máma pa fún wa ó máma pa fún wa, ọlọ́jọ́ ìbí òní máma pa fún wa. Mrs. Ajayi Abiola Comfort owó mama bright àràpápá báyìí ńlá bẹ́tu ibi gìjàgìjà ńlá bẹ́kùn òjòjò ní so kó má lè nájà kòkòkò làrọ̀ tá a lè lónìí ọjọ́ ìbí yín ìgbà ilé yín á máa lé sí i àwo ilé yín ò ní pẹ̀dín iṣu ọmọ máa jiná fún yín jẹ orí olórí òdẹ ní kéré iṣẹ́ yín ọjọ́ ìbí tọdún yìí ò wá ní jáṣe mọ́ ẹ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè èèpẹ̀ àmì lórúkọ Jésù. ọlọ́jọ́ ìbí ó yá mo ṣe tán mo fẹ́ kì í rèlú àwọn bàbá tó bí yín lọ́mọ ṣe bẹ́yìn lọ́mọ Obaagun àjòmòrí ẹlẹ́wà òbí àjò mi òjò tí mo fi dégbò ayaba bẹ́ẹ̀ ni òrè pé mi ò kú dá gangan ẹ̀yin lọ́mọ àjògbèrú mi sọ mí ẹni tó bá gbèrú ni ní sọ nílé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ sọgbódìlé sọgbẹ́dìgbòrò ọmọ sàtàndọ́jà ìbọn lóníkàlùkù yìn bí wọ́n bá fẹ́ pẹran bó ṣe tọba àgùnnímọ̀dúlé ọwọ́ ni wọ́n fi sàlákọ̀lẹ́ sí òkè bó bá dalẹ̀ wọn amúṣugún yẹn jẹ níporo ẹ̀yin nìjẹ̀ṣà òṣèré awúlẹ̀ lẹ́kìtì ẹ̀fọ̀n ẹ̀jẹ̀ ń bàbá yín ti wá jẹba sọ̀run ẹ̀fọ̀n ni bàbá yín ti wá gbẹ̀jọ́ ògùn lọ́jọ́ sí ẹ̀jọ́ ògùn tẹ́ wá gbàlẹ̀ darí relé mọ́ ọba àgùnjárelé lónìí ọmọ oyè ń ròkun ẹ̀yin lọ́mọ kúkúndùkú abẹ́wé gẹ̀rúgẹ̀rú ọ̀pọ̀ oògùn àṣìrúmọ́ gàlè. Mrs. Ajayi Abiola Comfort happy birthday to you long life and prosperity. bẹ́ẹ̀ bá ń gbọ́ mi báyìí Mr. and Mrs. Akínwùmí Kazeem Kásáyó ló ń kí yín fún tọjọ́ ìbí.